kábíyèsí Olódùmarè kábíyèsí Ifá akí ọgbà yín ló fẹta lọ́n káàkiri àgbáyé pátá ipò tẹ̀fí wo ni fọ́ èyí tẹ̀fí gbọ́ wo ní di láṣẹ lọ́wọ́ Olódùmarè láṣẹ lọ́wọ́ Ifá tipẹ́tipẹ́ ni mo ti mọ́ sọ wípé ara àwọn tí wọ́n ń da ilẹ̀ Kóòtù Òjíire rú ní Almaroof wa n tó wá ṣẹlẹ̀ tí mo fi wá tó wá fẹ́ sọ̀rọ̀ yìí. Almaroof ṣe fídíò kan, ààrẹ Almaroof lórúkọ péjì ẹ̀, ó ṣe fídíò kan, ó wá naréètì gbogbo ohun tó ṣẹlẹ̀ ní bí gọ́vnà Ṣèyí Mákindé bí wọ́n ṣe yan Bàbá Ládọjà gẹ́gẹ́ bí chairman àwọn lọ́balọ́ba. Gbáwọn èèyàn wa kan ń pè mí pé ta lọ́lọ́run mọ́ sọ̀rọ̀ sáwọn mọ́ sọ̀rọ̀ sí orí adé o, mọ́ sọ̀rọ̀ sórí adé mọ́ o, mọ́ dà sọ̀rọ̀ Ọ̀yọ́ mọ́ o, mọ́ dà sọ̀rọ̀ ìyẹn mọ́ o. Ẹlòmíì kí n kàn wá sí program kí n mọ kí fani lójú àwọn tó jó ṣẹ̀ṣẹ̀ ìwà mi. Nígbà tí ti bẹ̀rẹ̀ ètò mi ìrò kí fáìkì mo fi bẹ̀rẹ̀. Mọ́ dà sí mọ́ o, mọ́ sì gbá kan o, mọ́ sàáwó kan mọ́ o. Mo wá sọ pé àwọn nǹkan tó ń dalẹ̀ Yorùbá rú, tó ń dalẹ̀ Káàárọ̀ Oòjíire rú, a máa dá sí i ní borí adé ni báyìí ṣe kéèyàn mọ́ dá sí i. Ṣé pé ní tó sì fa gbólóhùn yẹn ni pé àwọn babaláwo wà lọ́yọ̀ọ́, wọ́n wà káàkiri àgbáláyé, wọ́n mọ̀ pé àwọn pé Ọlọ́run ọmọ wa sì ní ọmọ ṣẹ̀ṣẹ̀ ni tí wọ́n ń búrí adé ni ìní rí kábíyèsí Aláàfin fi lálẹ́ ìní búrí adé láíláí. Ṣùgbọ́n tọ́rọ̀ bá ti ń jẹ mọ́ bẹ́ẹ̀ èèyàn ò mọ̀ ṣètò lórí ẹ̀ bílẹ̀ Yorùbá ò sì ní dàrú tílẹ̀ Káàárọ̀ Oòjíire ò ní dàrú. Àwọn ẹ̀sìn pọ̀ Ọlọ́run láì náà tán ṣe program kẹ́ni kó mọ̀ mú ti ta lọ́lọ́run dání. Ìyẹn báyẹn ẹ wá gbọ́dọ̀ Almaroof sọ ẹlẹ́nu bí àjẹ́ ẹ wá gbọ́dọ̀ tó sọ kí n wá fún lésì ojú òní tí wàá gbọ́ yẹn ló fẹ́ ta Ọlọ́run. Ìbẹ̀rẹ̀ fídíò yìí ó play audio kan bó ti gbójọ́ rẹ̀ dànù ẹ jágbọ́n tó. sọ fún yín pé Ṣèyí Mákindé parọ́ o mi ní sọ pé ó sọ òótọ́ àmọ́ nǹkan tó sọ yẹn kò rí bẹ́ẹ̀. Ibi tí màá ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ láàárọ̀ yìí gbogbo wa la jáde rí pé mo jáde lẹ́lẹ́kejì mo ní bàbá wa Ládọjà wípé bóyá àwọn náà ò rí, mo ṣẹ̀ṣẹ̀ rí pé bàbá rí Aláàfin clearly ni. Bàbá mọ̀ ignore Aláàfin. By ignoring Aláàfin yẹn ó ń ṣe ló dàbí wípé wọ́n ti pre-plan ẹ̀ lẹ̀ pé tóun bá múnú bí kò ní lè wá níjọ́ kejì bọ́pọ̀lọ́ tèmi ṣe gbé nìyẹn o. Ṣé ẹgbọ́n tẹ́lẹ̀ ní bí àjẹwí ó ní prógámù tí ọba Rashidi Ládọjà lọ tí wọn ò ti gba owó Aláàfin, ó ní ọba Rashidi Ládọjà ó ní ọmọ ìgbín ọwọ́ Aláàfin. Ṣé ń gbọ́ ó ní ọmọ ìgbín ọwọ́ Aláàfin láti frustrate Aláàfin k'Aláàfin ń bá wà ní ìjọ tí wọ́n ń pín chairman tó fi ọba Rashidi Ládọjà jẹ́ chairman tó fi ọba Rashidi Ládọjà jẹ́ chairman. Ó ní ọba Rashidi Ládọjà wọ́n ti plan ẹ̀ lẹ̀ wípé táwọn bá ti dé party táwọn bá ti ìgbín ọwọ́ ẹ̀ yóò frustrate ẹ̀ kò fi ní wájọ́ kejì. Ẹ̀gbọ́n sọ̀rọ̀ tó sọ ọmọpọlọ dání. Ọba Rashidi Ládọjà ti plan ẹ̀ lẹ̀ pé ẹ̀lú Aláàfin tí bá dé party o, ẹ̀lú kábíyèsí Aláàfin o, tí bá dé party o mọ́ dìde kí mi o kò kẹ̀rọ wá sọ́wọ́ kú dúdú so èmi náà ní gbọ́wọ́ rẹ̀ òfin ní wájọ́ kejì. Ẹgbọ́rọ̀ lórí ọlọ́pọlọ bí ọpọlọ ajá. Ẹgbọ́rọ̀ ní tó ń dùn mí nìyẹn pé àwọn Almaroof yìí àwọn onímọ̀ gbogbo ètò tí wọ́n ń ṣe yìí ní kábíyèsí Aláàfin Ọ̀yọ́ náà rí. Ní tó pọ̀lọpọ̀ rẹ̀ ń sọ ni wípé Almaroof wà lára àwọn tí wọ́n fún kábíyèsí Aláàfin Ọ̀yọ́ ní instruction. Ẹ̀yin náà ẹgbọ́ even àwọn kan jẹ́ kí n mọ̀ pé ọ̀rọ̀ táyé gbọ́ lẹ́nu Almaroof wípé kábíyèsí Aláàfin Ọ̀yọ́ ló sọ. Àwọn kan jẹ́ kí n tún sọ bẹ́ẹ̀ wípé ọ̀rọ̀ táyé gbọ́ lẹ́nu Almaroof kábíyèsí Aláàfin Ọ̀yọ́ ló sọ. Kábíyèsí Aláàfin Ọ̀yọ́ nítorí orí adé fín o. Ẹ mọ́ tọ̀ lọ́rọ̀ àwọn eléyìí o, èèyàn kábàkàbà làwọn eléyìí o, èèyàn kábàkàbà èèyàn dandan ẹ mọ́ tọ̀ lọ́rọ̀ àwọn eléyìí. Ẹ gbọ́ Ládọjà plan ẹ̀ wípé tí máa dé party yẹn wọ́n plan ẹ̀ pé party òní yẹn ẹ̀jẹ̀ múnú bí kò fi ní wájọ́ kejì. Nígbà tí wàá wá ṣé tí
ọba wa Akeem Awade tán bá wá sí ibẹ̀ ńjọ́ kejì ṣé yóò stop decision Ṣèyí Mákindé ni wọ́n bá wọn wà so stop decision Ṣèyí Mákindé kò stop decision Ṣèyí Mákindé náà Ṣèyí Mákindé ti decide wípé ó yá o ó ti decide ẹ̀lẹ́ pé tí a bá ti débẹ̀ o á pa àwọn mẹ́tẹ̀ẹ̀ta pọ̀ o á sì yan nìkan o ọba Ládọjà lásì yan ó ti decide ẹ̀lẹ́ so ọba Akeem Awade wá àbí mo wá kò stop decision Ṣèyí Mákindé kí wá ló dé tó wá sọ pé bàbá wa Rasheed Ládọjà ti plan ẹ̀lẹ́ láti múnú bí Aláàfin kálàfin ń bá wá ṣé ọba Ládọjà ló invite Aláàfin ni ṣe bí gómìnà Ṣèyí Mákindé ló invite Aláàfin ààrẹ wa ń pè ọ̀hún dífá ó sì wá tí èèyàn máa sọ̀rọ̀ jù yóò dàbí ẹni pé bóyá èèyàn fẹ́ mọ àwọn èèyàn rí bí ẹni pé bóyá à ń sọ̀rọ̀ sí kábíyèsí Aláàfin Ọ̀yọ́ so ẹ jẹ́ ń kú lórí ẹ̀ ọ̀rọ̀ yẹn kàn máa gùn jù ni ẹ gbọ́dọ̀ tó sọ wọ́n plan láti frustrate kábíyèsí Aláàfin wọn ò fi ní wá ńjọ́ kejì ṣe bí gómìnà ló invite wọn. by ignoring Aláàfin yẹn ó ṣe ló dàbí wípé wọ́n ti pre-plan ẹ̀ lẹ̀ pé tóun bá múnú bí kò ní lè wá níjọ́ kejì bọ́pọ̀lọ́ tèmi ṣe gbé nìyẹn o ṣe rí nǹkan tá a fẹ́ sọ màá sọ ìjà kọ́ number one nǹkan tí bàbá Ládọjà ń ṣe wàhálà tó ti wà láàárín àwọn àti bàbá Adéyẹmí àti bàbá wọn Adédìbú nìbàdàn nítorí bàbá Ládọjà ti ní plan fún kíní ti pẹ́ lórí lọ́ba. ṣé ń gbọ́ ó ní number one wàhálà ti wà láàárín bàbá Lámídì Adéyẹmí àti Adédìbú nìbàdàn wàhálà yẹn ti wà láàárín wọn òun wá ní bàbá Ládọjà fi ń rán ró. bàbá Ládọjà ọba Ládọjà àti bàbá Adédìbú gan wọn ń padà jà náà ṣé báyọ̀ náà yọ ṣé bí bàbá Adédìbú ló yọ ọba Ládọjà torí kò yé mi àwọn tí wọn ò jọ sí ní Ládọjà àti bàbá Adédìbú ò jọ sí kí bàbá Adédìbú tó lọ náà tí bàbá Adédìbú ló yọ ọba Ládọjà ní gómìnà ńgbà yẹn ṣé wàhálà wa ló wà láàárín wọn tí wàá jẹ́ pé ọba Adéwọ̀lú Ládọjà wọn àmọ́ ẹran ró ọba Lámídì Adéyẹmí wọn àmọ́ ẹran ró rẹ̀ ní ara ọba Akeem Awade Abímbọ́lá kò possible náà ìsọkúsọ ló sọ yẹn kò possible nítorí àti mọ̀ pé ẹ̀mọ́ wa ò ń bù ni nígbà tí wàhálà wà èmi ò kún mọ́ sọ̀rọ̀ ayé mọ̀ mú rẹ́fẹ̀nsì wá nígbà tí wàhálà wà láàrin Ọọ̀ni àná àti bàbá wa Adéyẹmí nígbà tí Ọọ̀ni ò ní débẹ̀ tó wá gbéra tó lọ bá ọba Adéyẹmí ní pálásì nǹkan ṣé wàá lè yanjú kẹtẹ̀rí wàhálà wà nígbà tí Ọọ̀ni Ògúnwùsì tó gbéra tó lọ bá ọba Adéyẹmí pálásì nǹkan tó lọ bá ọba Adéyẹmí bí wàhálà bá síwájú wàhálà ò ti yanjú ni ẹ mọ̀ sọ pé wàhálà tó wà tó ti wà láàrin ọba Rasheed Ládọjà àti ọba Adéyẹmí àná ipò wa ló fà tí ọba Ládọjà fi mọ̀ọ́nù fún wọn ronú mọ̀ sọ̀rọ̀ báyẹn mọ́ sọ̀rọ̀ báyẹn mọ́ ẹ̀yin tó sọ ìsọkúsọ ni àdúrà báyẹn wà di ọ̀rọ̀ bàbá sínú wọn àmọ́ fi bọ́mọ wí. ṣé àtọ̀ ọba Adéyẹmí àná ni ọba Akeem Awade Abímbọ́lá ni kì í sàtò ẹ̀ náà táwọn sọ pé agbẹ̀sẹ̀ àbáwò lára ọmọ kì í sàtọ̀ ọba kìíní ni ṣe bí skimẹ̀ látọ̀ bàbá Adéyẹmí èyí ṣe skimẹ̀ ló jọba ó ṣe àdí pé bàbá Rasheed Ládọjà wọn àmọ́ gbẹ̀sán bàbá Adéyẹmí lára irọ́ ìsọkúsọ ni máa ronú tó sọ̀rọ̀. fún bàbá wa Ládọjà láti àti bẹ́ẹ̀ yẹn there is something behind it. Governor Ṣèyí Mákindé ò pe Aláàfin o wọn ò pe round table sitting o tó bá yẹ pé ó pe àwọn mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ sí tó bá wá lóun pé ẹjọ́ sí bàbá wa Aláàfin agree Ṣèyí Mákindé ẹ fẹ́ fi òṣèlú yín ẹ fẹ́ fi ba ilẹ̀ Yorùbá jẹ́. ṣẹgbọn tí mọdù fún wí ẹ̀gbọ́n tó wí ó ní tí mo sọ ni tí kábíyèsí Aláàfin Ọ̀yọ́ tó máa ń gbọ́rọ̀ àwọn eléyìí àwọn ilé ìfẹ́ dalẹ̀ Yorùbá ló fẹ́ dalẹ̀ káàró òjìrè rú ni àwọn ilé ìfẹ́ dàrú ni wọ́n fẹ́ yan ṣáàmà lọ́balọ́ba láàrin ọba mẹ́ta ó wá sọ wípé gọ́vnà Ṣèyí Mákindé pé
wọ́n pe ọba Ògbómọ̀ṣọ́, wọ́n pe Olúbàdàn, wọn ò wá pe Aláàfin. Wọ́n sì fẹ́ yan chairman láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Ṣèyí Mákindé dẹ̀ sọ ọdún statement yẹ pé òun ti pe àwọn mẹ́tẹ̀ẹ̀ta round table táwọn ti sọ wípé báwo bá ṣe ṣe ni, ó lóun ti sọ fún wọn. So ìjọ tó wá ń ṣe meeting yẹn, ó wá ní wọn ò pa Aláàfin. Ẹ máa gbọ́ o, ó tún àpàrà sọ pé tí wọ́n bá pe Aláàfin gan, s'Aláàfin agree láti wá. Gómìnà tó fi Aláàfin jẹ Aláàfin, ó wá pa Aláàfin. Aláàfin wá ní kò wọ́n kó mò wá. Ààrẹ ń pè òun dífá. Ìfọ̀rọ̀ yìí tàbùkù bàbá wa Aláàfin o. But ààrẹ ń pè òun dífá. Bí wọ́n bá fọre, tí bíbá rẹ̀ bá fọre, táàrẹ̀ ò fọre ńkọ́. Lọ́yọ̀ state tá a wà yìí, kò sẹ́nikẹ́ni tẹ́ mọ́ ọba Rashidi Ladoja gan tí Ṣèyí Mákindé lè pè tí ó wulẹ̀ lẹ́ẹ̀mejì kó tó débẹ̀. Kò sẹ́nikẹ́ni. Ẹ wá sọ pé ọ̀yẹ́ kó sọ pé Ṣèyí Mákindé ó pè. Wọ́n fẹ́ yàn kíláàni mẹ́ta. Wọ́n àpè níbi wọn nípẹ̀ nìkan. Wọ́n náà lọ́kọ́ sọ wájú pé ọba Ladoja wọ́n mọ̀ fọ́ṣẹ́ ti ọba Akínbọ̀ wá dé kó mọ́ bá wà níjọ́ kejì. Wọ́n náà lọ́kọ́ sọ ó tún dìsìn, ó ti sọ pé bóyá wọn ò pè é. Wípé bí àwọn ò pa Aláàfin, ó tún wá ní tọ́mátì ẹ̀ pé Aláàfin gan, s'Aláàfin agree láti wá. Ta ni Aláàfin lẹ́gbẹ̀ẹ́ Ṣèyí Mákindé? Ṣèyí Mákindé wá sọ pé Aláàfin kò fẹ́ rí yín bánà. T'Aláàfin wá sọ pé ní ìwà. Bí Tinubu ṣe jẹ́ lórí Nàìjíríà yẹn, kẹ́ni kó wá gbé kàǹgàrà. Kí Tinubu wá sọ pé ó yá ẹ̀jẹ̀ for instance, kí Tinubu wá pé bàbá Ọbásanjọ́ méjì tàgbà tó yẹn, pé mọ́sọ̀ọ̀sẹ̀ sílẹ̀ àtakò ṣe gbogbo ẹ̀wọ̀n. Kí Tinubu sọ pé bàbá Ọbásanjọ́, in next 30 minutes ẹ bá mi lásọ̀rọ̀. Bàbá ò ní wẹ̀yìn wò. Ìdààmú ò bá wọn tí wọ́n mọ̀ wá bú adé sàbílẹ̀ available flight tí wọ́n bá dá Àbújá wọn wá. Nọba wá sí ti sí ń lu ẹ̀. Yóò wá pè ọ́, ó wá sọ pé s'Aláàfin agree láti wá. Nílùú ta ni? Ṣé nílùú tí Ṣèyí Mákindé tó jẹ́ nọba wá sí ti sìn? Ṣé ní Aláàfin tẹ́ pé Ṣèyí Mákindé ló gbọ́pà fún wọn? Yá sọ pé s'Aláàfin agree láti wá. Ó tàbùkù Ṣèyí Mákindé tí Ṣèyí Mákindé ó pa Aláàfin k'Aláàfin mọ́ lọ for no reason. Mo ti rí àwọn press release kan láti ààfin Ọ̀yọ́ wípé Aláàfin náà ti ń sọ̀rọ̀, but n fẹ́ sọ̀rọ̀ lọ sọ́dọ̀ ọ̀dọ̀ Aláàfin torí pé wọ́n máa ń rí tí máa sọ̀rọ̀ sọ́dọ̀ ọ̀dọ̀ Aláàfin. Àwọn èèyàn máa ń rí bí ẹni pé bóyá èèyàn disrespect ti kábíyèsí Aláàfin Ọ̀yọ́. Ìrọ́dẹ̀ ni disrespect kábíyèsí Aláàfin. Torí ọ̀rọ̀ yẹn máa ń ká mi lára. Ọ̀rọ̀ yẹn máa ń gún bí ìgbà pé ṣé mo wá kórìíra àràn Yorùbá ni? Ṣé mo kórìíra àràn Káàárọ̀ Oòjíire ni? Níṣe mo disrespect ọba, ó máa ń gún mi lára. So the reason is pé mi fi fẹ́ sọ̀rọ̀ lọ sí ọ̀dọ̀ kábíyèsí Aláàfin Ọ̀yọ́ jù nìyẹn. So Ṣèyí Mákindé kọjá ẹni tí ó pẹ́ èèyàn téèyàn ò ní dáhùn. Ṣèyí Mákindé sì lágbára débi pé ó kò sọ́ba tí ò lè yọ nípìnlẹ̀ Ọ̀yọ́. Kò sọ́ba tí ò lè yọ. Ẹni bàbá Agbébàdàn yóò rántí kéèsì kan tó ṣẹlẹ̀ of recent tí wọ́n sọ pé Auxiliary àti gómìnà ní issue àbí nǹkan kan tí gómìnà ní Auxiliary òkú ń bẹ. Auxiliary padà fi Ìbàdàn lẹ̀ ni. Tí gómìnà Ṣèyí Mákindé pé Auxiliary kókó ní kíní tó wá fẹ́ mọ sọ di wàhálà. Táwọn DSS ti débẹ̀, Auxiliary padà fi Ìbàdàn lẹ̀ ni. Auxiliary tá à ń sọ yín sí báyìí, ó wà ní prison báyìí. Lórí kéèsì pé gómìnà Ṣèyí Mákindé kàn ní kókó ní National Union, olóhùn fọ́fíìsì sílẹ̀. Kò jù bẹ́ẹ̀ lọ. Agric kan tó lónìí yẹn, gómìnà sí ló ti gbọ́. Táwọn ìrìnbọn tó ti lọ gbé Auxiliary, wọ́n tó wá ti àwọn Auxiliary Magodi, ó wà lágodi dìísẹ̀. Gómìnà kọjá ẹni tí ó bá yan ẹni tí gómìnà bá kàn wò yẹn pé mọ̀ sí bó ṣe wù ẹ́, ó kàn wù gómìnà ni. Gómìnà kọjá ẹni tí ó pè yẹn tí yàn ní lọ. Bàtí gómìnà bá rò pé àwọn bàbá wa náà ni, ó kàn wù gómìnà ni. Ọdún gómìnà lè ṣe yẹn kan o. Ìgbàdúrà kí wọ́n yọ kábíyèsí Aláàfin Ọ̀yọ́ o. Ilé òtẹ́ ní ṣẹlẹ̀ ilé sáwà náà Yorùbá, sáwà mọ́ Káàárọ̀ Oòjíire, ilé òní ṣẹlẹ̀, láṣẹlẹ̀ Olódùmarè ilé òní ṣẹlẹ̀. Gbogbo ọ̀rọ̀ láṣẹlẹ̀ Olódùmarè ọlọ́jọ́ kó níyanjú. But nípa tó sọ yẹn, wípé s'Aláàfin agree àti wá, kò sí ẹni tí gómìnà pè tí ó ní wá o. Ààrẹ ń pè òun dìfà ni o. Ajé ń gbọ́ wájú. Mi ò lè wú àwọn bàbá wa torí wọn ò mọ̀ páwọn olóṣèlú. Bàbá wa Ládọjà wá fẹ́ fi òṣèlú yẹn wá fẹ́ ba ilẹ̀ Ọ̀yọ́ jẹ́ báyìí. Ó ti wá kárí gbogbo ilẹ̀ Yorùbá. Ṣé rí mo ti rí àwọn ìrìn kan pẹ̀lú bàbá wa kábíyèsí Ògbómọ̀ṣọ́ kábíyèsí o.
mo ti fura, mo ti mọ̀ pé kíní yẹn ti lẹ̀pọ̀. Kódà tí wọ́n bá ń fọ́n rotation kò yẹ kó kan Olúbàdàn àti bàbá Ògbómọ̀ṣọ́ fọdá. Ẹ má bínú ẹ̀yin ọmọ Ìbàdàn àti Ògbómọ̀ṣọ́ o. Olúgbọ́n wà o, àwọn Àrẹ̀sá wà o, àwọn ọba kan wà tó jẹ́ pé ẹ̀gbọ́n náà jẹ́ fún Aláàfin. Ṣé rírú àwọn ọba yẹn kò ń ṣerú wọn ló yẹ kí bàbá wo Ògbómọ̀ṣọ́ gan bá dùn. ṣé ń gbọ́ ṣé ẹ̀gbọ́n tó wí ó ní tá pé wọ́n fẹ́ yan ṣàmánà ọba lọ́ba kò yẹ kó kan Olúbàdàn àti àtọba Ghandi l'Ógbómọ̀ṣọ́ ibi torí pé wọ́n láwọn ẹ̀gbọ́n bí àwọn Olúgbọ́n wà o Àrẹ̀sá wà o kò sí bí mítìn lọ́ba lẹ́wà ni àwọn mítìn lọ́ba nípìnlẹ̀ Ọ̀yọ́ àwọn bá ìpínlẹ̀ Ọ̀yọ́ àwọn náà ni wọ́n yàn àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn àṣọ lórí ìwọ tún mú o tún dé nìsín o tún fẹ́ mọ kọ́ wa ń tàn mí fẹ́ mọ tìtàn mí bọ́lẹ̀ àwọn náà wọ́n yàn àwọn ọba mẹ́tẹ̀ẹ̀ta yẹn àṣọ lórí ìwọ tún wá pé kò sí yẹ kó kà àwọn Olúgbọ́n kí ló dé mọ̀fù dámọ̀fù kí ló dé ẹ mọ̀ dalẹ̀ irú kò ní yé mọ̀ rí bẹ́ẹ̀ ẹ mọ̀ pé Amẹ́ríkà lẹ̀ yí wà. ń gbọ́ wájú. ipò nínú Ògbómọ̀ṣọ́ yẹn ọ̀rọ̀ ọjọ́ mi ni àmọ́ ṣe rí bàbá wa Ládọjà lo agbára òṣèlú fún Aláàfin ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí òye yẹn jẹ́ wá sọ fún yín lẹ́ni màá dẹ̀ sọ bàbá Aláàfin tẹ́yìn ni kó máa ṣe rotation fún yín yìí òun ló crown Ìbàdàn ní adé ní 1976 bàbá yẹn ló crown Ògbómọ̀ṣọ́ ní adé the same time. bàbá wo ló crown Ògbómọ̀ṣọ́ ládé bàbá wo ló crown Ìbàdàn ládé ìsọkúsọ ló ń bọ̀bọ̀ yìí máa ń sọ sẹ́ẹ̀ ìsọkúsọ ló máa ń sọ gbogbo 1976 gbogbo àtó ń sọ yìí gbogbo àtó ń sọ yìí àti Ọ̀ṣun àtọ̀yọ́ gbogbo ló sì ṣe mítìn papọ̀ o gbogbo àtó ń sọ yìí gbogbo àwọn Ọ̀ṣun sì wà lára Ọ̀yọ́ táì pé gbogbo ló ṣe mítìn papọ̀ sọkúsọ bọ́ ìmọ̀ sọ Aláàfin ló kí dé Olúbàdàn ládé 1976 mo lè bọ́ ìtì rí tán bọ́dà bá sì ti pè wọ́n ti wá rọ́ wọ́n ti dá lódù tán fún mo lè bọ́ ìtì rí tán ó wá ní bàbá Ládọjà àwọn ọmọ pé wọ́n lòṣèlú ipò òṣèlú ni wọ́n ń lò fún Aláàfin ọ̀rọ̀ tí a máa lọ́wọ́ tí ó ṣe wà nílẹ̀ ó ti wà nílẹ̀ tipẹ́ gómìnà Ṣèyí Mákindé pé káwọn yanjú ẹ̀ kó mọ̀ jẹ́ pé tí ó mọ dání àwọn ọba ìpínlẹ̀ Ọ̀yọ́ rú nìyẹn tí ó sì òṣù tí wàá mọ̀ dàrú nìsín báyìí gbogbo tẹ́ ẹ̀ ṣe yìí ẹ sá mọ̀ mìínú ẹ mọ̀ dànù bí gómìnà Ṣèyí Mákindé ẹ mọ̀ dànù bí tóun lóní stéètì ẹ̀ èmi sọ tèmi. ẹ̀yin èèyàn tẹ́ bá wá jọgbọ́n tó ẹ̀gbọ́n ọpọlọ tá a fi ọpọlọ sí kínní ẹ wò ó pé ṣó yẹ kó jẹ́ pé irú àwọn bàbá yẹn náà máa bá Aláàfin rotate mo dó bẹ́ẹ̀ káwá ní changes dé pé gọ́vnà Ṣèyí kó jẹ́ pé gọ́vnà Ṣèyí Mákindé fẹ́ ṣe kínní yẹn ẹ mọ̀ àwọn kọ̀ọ̀kan wà tó yẹ pé ó yẹ kí a tíìkì láàrin ara wa gọ́vnà Mákindé máa ṣe ó ṣe jẹ́ pé bàbá Ládọjà náà gbé fún ṣọ́ọ̀tì fọjọ́ orí ṣe ni ṣebí wọ́n ní ipò làgbà in any circumstances tá a bá yọ pé bàbá Ládọjà ṣe gọ́vnà. ṣe é gbọ́ ó ní káàtẹ̀ ni wọ́n á fẹ́ ṣe tí wọ́n fẹ́ rotate láàrin ara wọn báyẹn ó ní kí ló dé tó jẹ́ pé bàbá wa Ládọjà ni wọ́n gbé fún sọ́tún tí ń fọjọ́ orí ṣe ni táyé pé wọ olórí gbérí ẹja àgbòdo yìí ló jẹ́ gómìnà tó wọ́n ládùúrú bàbá Ládọjà yẹn bàbá tó ti 80+ tó ríru kábíyèsí ọba Akeem Abímbọ́lá Ọwádé tó ríru ọba Ghandi Ògbómọ̀ṣọ́ tó sì mọ̀ pé Ìbàdàn kó lọ́rọ̀ mi àwọn bàbá wa tó mọ̀ pé wọn ìpẹ́ kú èsì kejì wọn ò kúkú ẹ̀sìn o wọn ò kúkú awọ́rò wọn ti ń dàgbà ní o tí ìwọ ọ̀pọ̀lọpọ̀ ẹ jẹ́ ẹyẹn ta ni wà kọ́kọ́ ní kó ṣe
ọmọdé téèjì sí wọn ṣáìdì ẹwà ní kò ṣe ni àwọn ọkọ ní kò ṣe ni àbágbàlagbà táyé kò ṣe jì ṣáìdì wọn mọ́. Ṣèyí Mákindé ń kọ́ ní ìsìn ọ̀hún parẹ́ ẹranko tó kó inú abẹ́ ìyàwó ẹ̀ àánú Ṣèyí Mákindé ń kọ́ ní ìsìn ọ̀hún parẹ́ lórí mídíà. àbí wọ́n ṣe sẹ́nétọ̀ rí ṣó yẹ kí bàbá Ládọjà sọ pé àwọn máa kọ́kọ́ síwájú bàbá wa Aláàfin àwọn gangan ló yẹ kán tẹ̀ kọ́kọ́ ti síwájú tó bá pé rotation yẹn máa pure lóòótọ́ fún 2 years but wọn ò ṣe bẹ́ẹ̀ wọ́n fi ọwọ́ ọlá wípé àwọn làwọn wà nípò wọ́n fi gba Aláàfin pé k'Aláàfin bọ́ sẹ́gbẹ̀ẹ́ kódà if not care tí kí a ò bá tèkì gan á fi Ògbómọ̀ṣọ́ ṣe second but guess what tèmi bá sọ̀rọ̀ ẹ mọ́rọ̀ mi bẹ́ẹ̀ o ojúlówó ni mi lọ́yọ̀ confam ni. ṣẹ́gbọ́n tó sọ ó ní wọ́n fi ọwọ́ ọlá gbá Aláàfin lójú ìfọwọ́lágbára ẹni lójú dà bẹ́ẹ̀ ní ìsìn báyìí s'Aláàfin tí wọn ò wá sí nígbà tí s'Aláàfin tí wọn ò wá ní tèmi wúkú wà mẹ́rin ni pé Aláàfin wọ́n ríra wọn pé àwọn ju àwọn nípò yìí lọ ní tí mo rí bẹ́ẹ̀ nìyẹn o superiority yẹn wípé mo jọ àwọn pípù yìí Aláàfin ò fẹ́ mọ́ bá wọn pín kinní yẹn chairman yẹn Aláàfin fẹ́ kó jẹ́ àwọn nìkan làwọn ìwúwo ẹ̀jẹ̀ chairman kinní yẹn reason tèmi rò pé àwọn ò fi wá nìyẹn wípé kò tẹ́ wọn lọ́rùn ṣùgbọ́n kò wá yẹ kí wọ́n mọ̀ wá ìyóò tiẹ̀ mójú ayé kúrò ìyóò mẹ́nu ayé kúrò pé ntí kábíyèsí ó sì jẹ láyé tó ó pọ̀ ju àwọn chairman lọ́gá lọ́ba yìí mọ́lẹ́mọ́rò owó nǹkan bẹ́ẹ̀. kò yẹ k'Aláàfin ọmọ wà kò ìwọ tó wá sọ pé wọ́n fọwọ́ lọ́wọ́ gbá wọn lójú ni ìsọkúsọ ni wọ́n ń sọ kò sọpẹ́ lórí tiẹ̀ náà kò sọpẹ́ lórí tiẹ̀ jẹ́ ń bọ́ síwájú. ẹ gbàgbé ẹ máa ṣe rotation yìí pẹ̀lú ọba Ògbómọ̀ṣọ́ ẹ fi Ọ̀yọ́ lẹ̀ Ṣèyí Mákindé ẹ lè yọ Aláàfin o kò sí nǹkan kò sí pàtẹ ní lọ́wọ́ yìí o ìgbà kan nìyẹn ní tó bá kẹ́ ọ́ mo rí táwọn kan sọ pé ọmọ ìjìyà tí wọ́n bá pè ṣé dandan ni kó wá mítìnì ni kì í ṣe yín òun ṣe force now Aláàfin láti gbé yín lọ sí court kẹ́ ẹ lè mọ̀ tí ọ̀rọ̀ yẹn bá wọ court àwọ̀ bóyá a máa win àbá níwìn yẹn lọ bẹ́ẹ̀ nígbà tí rotation ti happen báyìí mò ń tẹnu mọ́rọ̀ yìí ẹ rò pé. ọ̀dẹ̀ ni bọ̀bọ̀ yìí ó sáfẹ́ dalẹ̀ Yorùbá rú ọ̀dẹ̀ ni bọ̀bọ̀ yìí ẹgbọ́n tó sọ sí gómìnà ó ní Ṣèyí Mákindé ẹ lè yọ Aláàfin o kó mọ̀ sí forí búkú tiẹ̀ kú bàbá bó ń bàbá Ṣèyí Mákindé gómìnà Ṣèyí Mákindé ló ń tarọ́ bá fún pé ẹ lè yọ Aláàfin sọ́pọ̀lọ́ lè pé báyìí tí èèyàn mọ́ sọ ọ̀rọ̀ báwọn ẹ̀yin ó lọ kóòtù nígbà wọn gbọ́pàá fún kábíyèsí Aláàfin kóòtù wọn lọ yeke tó bá jẹ́ pé àwọn fẹ́ yọ lẹ́wọ̀n lọ kóòtù ọlọ́run tí ẹni jẹ́ òṣèlè ìwọ ó fẹ́ fẹ́ ló búkú tiẹ̀ ẹlẹ́nu sọ́nsọ bí ẹnu ẹyẹ lékeleke ó fẹ́ fẹ́ ló búkú tiẹ̀ ó fẹ́ fi dalẹ̀ rú ni ọlọ́run sì ní gbà fún ọ ọlọ́run ní gbà fún ọ ẹ mọ́ gbọ́ gómìnà ẹ jẹ́ kí n sọ fún yín o ẹ lè yọ Aláàfin o olórí burúkú yóò kó bàbá bó bàbá bóyá dídé rẹ ló sì kàn ló sáà fi wá gbogbo ọ̀nà tí ó tẹ̀lé Aláàfin ṣubú ní wá bí sẹ́dídé rẹ ló fẹ́ gbọ́ bẹ̀ tà láàfin ìbá kúkú mbẹ́ ni àbí kí wàhálà rẹ pọ̀ tó báyìí. ẹ̀yin tẹ́ ẹ̀ bú mo kàn ń wò yín ni because ọ̀rọ̀ yín ò jọ èmi lójú mo ti rí pọ̀pọ̀ nu ẹlòmíì ò gbọ́n nu yín. So let's start the rotation of the governor. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ rotation governor náà. Ẹ jẹ́ kí ìtìjà Ìbàdàn náà ṣe ti tó. Ẹ jẹ́ kí governorship náà wá sọ́dọ̀ wa. Ẹ jẹ́ kó wá sókè Ògùn. Ìbàràpá méjèèje, Awẹ́ Fìdítì Ọ̀yọ́, Jóbèlè, Ìṣẹ́yìn. Tó sọ ṣe ó ti wà nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó wà lágbègbè Ìbàdàn wípé bí ẹni pé Ìbàdàn yàn wọ́n jẹ kò yẹ kó rí bẹ́ẹ̀
torí pé ọ̀rọ̀ gómìnà ẹni bá nìkan ní í ṣe gómìnà ẹ jọ̀ọ́ ṣé ẹnìkan nílùú míì bóyá bí Ọ̀yọ́ wọ́n gbé pátì ilẹ̀ wọ́n fa candidate jáde àwọn èèyàn dìbò fún ni àbí sọmọ ìlú yẹn wá sí Ìbàdàn ó ní political power wọn wà dìbò fún ni ṣé Ògbómọ̀ṣọ́ lákàlà ṣé àṣọ ọmọ Ìbàdàn ọmọ Ògbómọ̀ṣọ́ lákàlà oní sì ṣe gómìnà ok nígbà tí bàbá Adédùbú tó jọmọ Ìbàdàn tó lé ọmọ Ìbàdàn tó lé aká bàbá wa Ládọjà tó jọmọ Ìbàdàn ẹgbẹ́ rẹ̀ tó lé dànù fún gbogbo Ògbómọ̀ṣọ́ káwọn alábàdàn wá lọ sílé bàbá Adédùbú pé bàbá ìyẹn náà níyó kíní kan níyó ẹ sì lè lé ọmọ wa ń bàdàn kó fọ gbogbo Ògbómọ̀ṣọ́ àbí ṣé ẹ dá pátì ilẹ̀ ẹ kọ̀ǹtẹ́sì wọ́n dìbò fún ìlú yín wọ́n lọ́mọ yẹn lóyún ògùdọ̀ wọlé nígbà Alágídígbò Oríyọmí tó fẹ́ ṣe gómìnà ní ìsìn tó lóun ṣe gómìnà tí ọ̀lọ́dá pátì ilẹ̀ kò sálọ àkọọ́dù bọ́mọ Ọ̀yọ́ bá ní fíndì àti ṣe gómìnà tí yóò wà pátì kan tí owó náà fi ń ṣe gómìnà tí wọ́n gbé irú àwọn PDP ní ìsìn báyìí wọn ò fi fẹ́ lẹ́nìkan tó síríọ̀sì àbí ADC ní bẹ́ẹ̀ bá gbé tó ẹgbẹ́ dídí owó tọmọ Ọ̀yọ́ kan tó gbé dídí owó lọ pátì yẹn yóò ra gbogbo wọn sì fàálẹ̀ tó wà wọlé nìyẹn náà ṣe bó ṣe lu ni ó ṣe ń sí ẹ mọ wo àwọn èèyàn bó ṣe máa ronú ó ṣe ń sí pẹ̀lú pé Ìbàdàn ẹ̀yin nìkan ni ẹ̀yin lẹ́ ń jẹ ẹ gbọ́ ọ̀rọ̀ ẹlòmíì yóò mọ sọ̀rọ̀ èdè lókè tó mọ ọrùn lọ́rùn ọkùnrin yóò mọ ọrùn lẹ́nu ẹ̀ ẹ má bínú ẹ̀yàn ọmọ lókè àwọn ẹranko eléyìí ni wọ́n ló mọ́ jẹ́ kéèyàn sọ̀rọ̀ èdè lókè mọ ọrùn lẹ́pọ̀lẹ́ ẹlòmíì Ìbàdàn ẹ̀yin nìkan ni ọmọ Ìbàdàn tó lé ọmọ Ìbàdàn ẹgbẹ́ kó tó fọmọ Ògbómọ̀ṣọ́ sí kí ló kọ̀ṣẹ̀lú pẹ̀lú kínní ṣé Ìbàdàn wá jẹ́ ìlú ẹnìkan tẹ́nìkan tó mọ́ fọ́ lálẹ́ ni àwọn ará àtàpọ̀ Ìbàdàn tí tẹ́ ń kọ́lé Ìbàdàn tẹ́sẹ̀ fi ti Ìbàdàn Nàìjíríà ti jẹ́ ó ti circular state àbí òdòdó sọ máa ń pè kì í sí ìlú ẹnìkan tẹ́nìkan nìkan ọ̀rọ̀ yẹn tó ń sọ ọ̀rọ̀ yẹn rùn gan ọ̀rọ̀ bí ará oko ọ̀rọ̀ àti yetis wípé ìlú kan ní ń já aṣọ lórí pẹ́pẹ́pẹ́pẹ́ lẹ́nu jẹ́gbẹ́jẹgbẹ́. gbogbo àwọn tó ń jẹ gọ́vnà ìgbà tẹ́ ti ṣe báyìí gọ́vnà ṣe bàbá mi Bọ́lá Ahmed Tinubu Your Excellency sir kábíyèsí tó bá ju number 1 nìyẹn bàbá Bọ́lá Ahmed Tinubu èmi mọ̀ pé ọgbọ́n yìí máa rí kíní yìí o ọ̀kan lọ́mọ fi Yorùbá land àsìkò tẹ́ máa dìde sí kíní ìlélẹ̀ kí wọ́n jẹ́ kí oníkálukú dá dúró kò ní máa síjà mọ́ bàbá mi kábíyèsí Ládọjà Olúbàdàn of Ìbàdàn lẹ́ni bàbá mo tún wọn advice yín lẹ́ẹ̀kan ṣiṣẹ́ àsìkò yín ló yẹ kó rọ̀ wá lọ́rùn jù àsìkò yín ló yẹ kí changes dé ẹ wá tanra kíní ẹ ń kanra Aláàfin Adéyẹmí ẹ kọ́ mọ́ Ọ̀wádé mo rí fídíò kan tó yẹ pé Aláàfin bá ẹ̀yin àti Ọ̀nìrìṣà ó bá yín lórí ìjókòó òun ló bá yín ó dẹ̀ náwó sí yín ẹ dẹ̀ gba ọwọ́ ẹ̀yin àti Ọ̀nìrìṣà everybody rí ó ṣe wá jẹ́ pé ńgbà tí Aláàfin rẹ̀ bá lórí ìjókòó ní first place gangan ẹ̀yin ló yẹ kẹ́ kọ́kọ́ kí máa yìí ló yẹ kẹ́ kọ́kọ́ kí Aláàfin bọ̀ Aláàfin ò fẹ́ jà pẹ̀lú yín bẹ́ẹ̀ ṣe wọlé rẹ̀ ti bẹ̀rẹ̀ bàbá Ládọjà èmi ò léèbù kankan tí máa bú yín o ọ̀rọ̀ mi lè ẹni ọ̀rọ̀ tí bá sọ bí tí ò bá da ẹ̀yin ọmọ Ìbàdàn ẹ bá mi adjust èmi ò fẹ́ ìjà mi ò fẹ́ ìpín nílẹ̀ Yorùbá mo kàn fẹ́ ká adjust ni yóò ti yé yín gbogbo ẹ̀yin sister mi tẹ́ wà politics Akeem Adéyẹmí it's time láti jẹ́ pé kẹ́ sit ó ti tó gẹ́ Aláàfin ò bẹ́ẹ̀ ní gbọ́dọ̀ pín ipò yẹn pín lára yín ẹjọ́ máa ṣe meeting tó bá ti di meeting Ìbàdàn ká ẹ dá ṣe Ìbàdàn tó bá di meeting Ògbómọ̀ṣọ́ ẹ dá ṣe l'Ògbómọ̀ṣọ́ Aláàfin á pe àwọn ọba títí ẹ̀ ní ìgbèríko tó wà lọ́yọ̀ọ́ wọ́n á pè wọ́n papọ̀ ẹ jẹ́ ká pín ìlú wa Ìbàdàn àtọ̀yọ́ kó má di wàhálà ṣé mọ̀ pé ogun yìí ni bàbá Adéyẹmí àti àwọn Ifẹ̀ tó jàjàjà kó tó di pé wọ́n yọ Ifẹ̀ kúrò nínú Ọ̀yọ́ ṣé bí gbogbo yín Ọ̀yọ́ lọ wà under Ọ̀yọ́ ni gbogbo wa wà ìjà mi ìgbà fún èmi ò gbà fún ẹ mo wá expect kábíyèsí Olúbàdàn bọ́yé dé yìí pé ẹ̀yin ló yẹ kẹ́ adjust kíní ẹ̀ bọ̀ ìgbà tẹ́ ẹ̀ ti adjust ẹ jẹ́ kó ní kálukú kó ẹ̀kọ́ ẹ̀. ṣé ẹ ti rí mọ́ọ̀dù bí ṣe fẹ́ràn bá wọn fẹnu pín ó ní kó Ògbómọ̀ṣọ́ kó pín kó láwọn ọba àgbèríko tiẹ̀ Ọ̀yọ́ ó pín láwọn ọba àgbèríko tiẹ̀ Ìbàdàn ó pín láwọn ọba àgbèríko tiẹ̀
kábíyèsí ọba Ládọjà ìgbà tẹ́ ẹ dé yìí ẹ̀yin ló yẹ kẹ́ ẹ adjust kẹ́ ẹ bá wọn settle ẹ̀ kẹ́ ẹ ṣe kékeré nígbà kábíyèsí ọba Ládọjà dé sẹ́yìn náà lẹ́múra àjà pẹ̀lú rẹ̀ náà mẹ́rin ní ìsinmi ẹ̀yìn náà kò lẹ́múra àjà pẹ̀lú ẹ̀ nígbà bá àtọ̀dọ́ yín jẹ wọ́n dé àwọn múra àjà wa bàbá Ládọjà jẹ ẹ̀yin náà lẹ́túnmúra àjà pẹ̀lú ẹ̀ bóyá dákọ̀ ọba kan tí bàbá Ládọjà ń bá jà kò bá níyẹn kan jà ẹ̀yin náà lẹ́múra àjà pẹ̀lú ẹ̀ ẹ̀yin náà lẹ́dẹ́ kó jáde ẹgbọ́rọ̀ tí wọ́n lè sọ bó ṣe ń ó kàn wọ́n bóyá èèyàn fẹ́ sọ̀rọ̀ sórí adé ọ̀tọ̀ ní tẹ́lẹ̀ bí ó ti mọ gbọ́rọ̀ rẹ ohun tí ó tẹ̀ ti wèrè lẹ́nu bí mo gbọ́rọ̀ tí èèyàn bá ń sọ ẹgbọ́n tẹ́lẹ̀ sọ ó ti bá wọn pín ó sì sọ pé ẹ wá fún settlement ni ó wàá jà ọpọlọ ọ̀bọ yìí ti dàrú ẹ wò ó yín mọ́ jẹ́ lóbọ̀ yìí ti ń dánú bí mi bẹ́ẹ̀ olólùfẹ́ ojú ẹ fún wo nìfọ́ tí tẹ́ fi ń gbọ́ òní di láṣẹ olómi láṣẹ lọ́wọ́ fa mo kí wáyé làbọ̀ orú ẹ̀ làbọ̀ yẹ bọ́ ṣiṣẹ́.